tó ti tó bí ọdún bíi mẹ́rin tèmi ti lọ Mẹ́kà. ṣé o ti ta pé. o pe 6,000 ní gbogbo ẹ̀. 6,000. mo tiẹ̀ lè jí mi ẹ̀ torí mo rí pé aláàjì ni ẹ. èmi náà pẹ́ pé kò sáláràfà kan tó máa jalè. irọ́ pínrín pínrín 6,000. 6,000 naira. ẹ̀lẹ́ sí ẹkú jojoojúmọ́. ṣeré lè. ẹ ṣeun. ilé ìwé fún mi ní. ẹ ṣeun aláàjì. torí gbogbo ìgbà tí bá ń wá bí orí pọ́wọ́ ẹ̀ máa ti ń repo. ẹ ṣeun. ìdí tí máa ṣe ń repo lọ́wọ́ òdì pé mo rí pálára fámìlì ẹ. bẹ́ẹ̀ni. tó ti yé. mo dẹ̀ mọ̀ ẹ́ pé o lè ṣe kí ni o lè ṣe màdàrú fún mi torí mo mọ̀ ẹ́ pé mùsùlùmí ni ẹ. bẹ́ẹ̀ni jẹ́bẹ̀lì láti ẹ̀fẹ̀ lò láyé táwọn ọmọ ẹ̀wù rin àbí ní màá tún tà lé fún yín. àṣírí o ṣe gan kí ló porúkọ yín yẹn náà. Aji Mukaila. Alhaji Mukaila ajá Ahmed mi jẹ ọmọ gidi aláàbá mi. àmọ́ rí yín bá ẹ ṣe o ẹ bá ń káwọn alájà bẹ́ẹ̀ bá délé ẹ gbọ́ ọ̀dà ẹ ṣe àwọn èèyàn rí. mọ́tò àmà wọlé wàá fẹ́ lọ pàdé wọn lẹ́nu géètì kí ló dé ṣáwọn àtàwọn àbíbà ìyá wa agbẹ́nu wá sí wa ṣe ní bíbà yìí ni àbíbà ẹ̀kọ́ ló bá wa tó àti ẹ̀ pé bẹ́ẹ̀ ṣe ń rówó náà ẹ̀yin sọ pé ẹgbà ń bí o ṣe lẹ́ ń jẹ́ sórí bí ìṣèdè bẹ́ẹ̀ ṣe ń jẹ́ lẹ́ ṣe ń ná bẹ́ẹ̀ kẹ́ ṣe ń ná náà kò yọ lára yín bọ̀dá ayọ̀ lókèrè sábàkà nìkan la rí lórí yín sábàkà ló fi ṣara. ṣé rí ìwọ ọkùnrin dúdú olójú burúkú yìí tó yẹ kí gbogbo èèyàn tó bá ń bọ̀ ní ilé epo yìí àtẹnu ọ̀lọ́ ló mọ ti máa gáàdì wọn aláràfẹ́ o tó bá yàn sí máa pe máníjà gan láláràfẹ́ ṣé wọ́n ṣépè fún ẹni ojoojúmọ́ báyìí ojú ẹ̀ máa pọ́n bí ẹ̀ṣẹ̀ iná ni ṣó tún ti ń da fúẹ̀lì sójú ni àbí kí ni ìṣòro ẹ àárọ̀ alẹ́ báyìí máa dúró máa wò ni ṣé mo wá ṣeré ilé epo yìí ni tó bá yá máníjà ní ẹ wà attractive ẹ tajà aláràfẹ́ yín ló ń tajà ṣé wà nìkan ló wà nínú ilé epo yìí ni sábàkà ò kúrò lórí ẹ̀rí àmọ́ tó bá jẹ́ sábàkà yẹn lọ fi ṣiṣẹ́ fún ẹ màá make sure pé mo ṣí lórí ẹ̀jọ́ kan. mọ ibi tẹ́ ẹ kẹ́ kanra mọ́ èmi kọ́ lẹ́yẹ kẹ́ kanra mọ́ ẹni tẹ́ ń sùn lọ́dún ẹ̀ lọ́yẹ kẹ́ kanra mọ́. ẹ dúró ẹjọ́ òun wíjọ́ yóò rí báyìí ẹgbẹ́ oníṣẹ́ yìí lẹ́jọ́. rọ́bìṣì mo gbélé. ó ní wọn ní ọ̀dà ó ní. tó lè bá ti wáyé ẹ fẹ́ jẹ tán nìyẹn. ó ní dídí gan. àwọn wèrè sábà ní ibi tí wọ́n lọ mọ́ ọmọ ọmọdé kú wèrè lẹ́nu pé ń gbà ní lẹ́yìn. a ní kò jẹ kọ́ sórí gbólóhùn tàwa kò mọ́jọ́ mọ́ndé. bàbá tèmi ó ti ṣiṣẹ́ lẹ̀ ohun tèmi máa jẹ lọ́jọ́ ọkú bàbá tèmi ti ṣe ohun tó bá fẹ́ ìwọ béèrè. èmi náà ń tijú ni tẹ́lẹ̀ gbogbo nǹkan tó wà nílẹ̀ kò tí èmi jẹ wọ́n kọ́ sí wà. ohun tó bá fẹ́ ìwọ béèrè fún. Ibash. egun burúkú abita pósì lẹ́yìn. ẹ̀mí tó kí láì. ọmọ ńlá. ọmọ bó ṣòro àì. ṣòro ti bá o. wọ́n ní ká máa lọ. ó ga o ìwé máa ń kẹ́yìn gbogbo ẹ máa ń ṣe bẹ́ẹ̀ ní tẹ́ mọ̀ yín. tí ẹ kọ́kọ́ ní sùúrù ọmọdé yìí ó lóun kí ẹ ó ló máa ń jojú òun kò yẹ wàá pa ọ̀rẹ́ mi Ọlọ́run. má bínú gbogbo èèyàn ló mẹ́kun èèyàn mélòó lẹ́kun fẹ́ mọ̀ má bínú ìyá mi. ṣé wọn kó fọ́nbọ̀ rẹ mi èmi àtàwọn abúlẹ̀ ṣe ń kó àwọn ṣáàkìrù àwọn ṣàkọ ogun àjọ wà lórí àná pé ó dà ká mú kan ó dà sẹ àjẹ retí àárí ẹ àwọn ọmọ yapa àárí ẹ ìfọ́nẹ́sì má jẹ́ ń pa ọ̀tàn rẹ mi àti jẹ gbèsè díẹ̀ lẹ̀ bó ṣe wà. èló lẹ jẹ́lẹ̀. pàṣọ la jẹ ó pọ̀. bí ọ̀rọ̀ rẹ mi kan ó kéré ní orí Ọlọ́run á san. ó rẹ̀ kọ́ síbẹ̀ bébì yẹn má dọ̀ra ẹ̀ bá a máa bá a kọ́ tiwa.
Salam alaikum. Salam alaikum. Alaikum salam. Salam alaikum. Rabi. Èmi ni wá ṣe yìí. Mo fẹ́ láàgbẹ̀ ni. Ìgbẹ̀rí mo fẹ́ láàgbẹ̀. Wọ́n ní kí n wo àgé ṣàgbàlá níbí báyìí kó tó di wípé. Ẹ fẹ́ láàgbẹ̀ ní inú iléèwé àwọn obìnrin. Ìjọ torí Ọlọ́run. Ọ̀dà. Ta ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ o. Ilẹ̀ tí wá wọ́n lò yìí. Ẹ̀yin Rabiu. Ẹ jẹ́ oyè ní tó bẹ̀rẹ̀ bọ́ta. Salaam alaikum. Alaikum salam. Ọ̀dà alájà mọ̀ṣúra ẹ̀yin lẹ̀ mẹ́bẹ̀. Èmi ni. Ọmọ sí o ṣe rí gbogbo bẹ́ẹ̀ tí ń wẹ̀ látàárọ̀ òun Ọlọ́run kan ló fi mi ṣe gàrí tíra yín o ṣe ni mo ti máa ń bọ̀ jẹ́jẹ́ mi bí mo ti ń bọ̀ kẹ́lẹ́ marimu asimu lẹ́nu náà yàrá àwọn obìnrin ṣe ni mo ti ní wọn báyìí mo asimu kan gbójú sàlẹ̀ ni gbogbo tí mo asimu ń wò gbogbo ọmọlúwàbí yín pátápátá látòkèdè lẹ̀ ni mo asimu ti rí. Yé mo gbé wọn sì ẹ gbọ́ kí lè rí. n kò rí kankan. ó bù mí jọrọ tètè. ó ti dọ̀rọ̀ ẹyin lẹ́yìn mọ̀ wò mọ̀ sí o ó ta pátápátá yẹn yín ló ta báyìí. Ayé ata. Sọ́kọ́lọ́ bí sọ́rí mam. Èmi mo ti wá Rabiu. Wọ́n sẹ́rí ẹ̀wù jẹ́jẹ́rẹ́ mo ń bọ̀ mo fẹ́ làwẹ̀ ni o. Mo bá gbé kí n gbé omi sí ibẹ̀ yẹn kí n dẹ̀ wá tí n bá yíwẹ̀ tán kí n wá ṣẹ̀ṣẹ̀ wá gbé àgé àlùwàlà kí n lè ṣàlùwàlà kí n tó là kírun. Ṣé mo dẹ̀ gbé omi lọ? Ṣé mo pé kí n wo àgè níbi ìbàyè àgẹ́rẹ́ mo wò kí Rabiu tí wọ́n máa bá mi sọ̀sọ́kúsọ mo tó wá dé kó gbọ́ èmi ṣe kìíní kan lìbálùwẹ̀. Àgé ọ̀hún dà. Èmi ò jẹ́ mọ̀ pé àgé àlùwàlà náà kò lè sí ibi ìbàyè. Ṣé iléèwé obìnrin ló ti fẹ́ gbé àgé? Èṣù ni. Imam. Ṣé mo pé bí n bá sọ̀rọ̀ mẹ́ta méjì ò ṣe mẹ́ bẹ́ẹ̀ tí náà mi ń ṣe pé kí n bọ́ ta nu mọ́ṣáláṣí hùn bí mi ti wá ń bọ̀ mo kàn ń bọ̀ ni ó lè kọ́ ló ní kí n wọ ọ̀kan báyìí o ṣé mi ti ń wọ ọ̀kan báyìí mo kàn rí mú àṣìmù ni níléèwé àwọn obìnrin lẹ́ẹ̀ bá ń yọjú bàbá mú àṣìmù rí lèmi náà bá kàn yọkẹlẹ ìyọkẹlẹ lẹ́yìn wọn ṣé nígbà tí n fi dé yín báyìí mo kàn lámú àṣìmù ni àṣẹ wípé mú àṣìmù yọjú o alájà mọ̀ṣúra ni ó lè lọ́ọ́ fi mi ṣe gàrí tíra wọn o ṣe rí òkú díẹ̀ bí wọ́n ṣe gbàrú lára alájà mọ̀ṣúra. Mam. Muasim. Nam. Ṣé irọ́ ni àfa Rabiu pa? Ní mo ń lọ gbé mo bẹ̀rẹ̀ pé ó kàn fà mí sẹ́yìn pé kí n wá sí ibi báyìí ni. Èmi ò tẹ̀ mẹ́rin ẹ̀rí tẹ́lẹ̀. Tẹ́lẹ̀. Muasim. Nam. Fún èyí tó ṣe yìí, ǹjẹ́ jọ̀mọ́ gbọ́dọ̀ gbọ́rú tó ṣe yìí? Rárá, èṣù ni. Wéré léṣù. Ṣé ẹ bá wùwà burúkú tán ẹ mọ wá purọ́ méṣù? Láyìlá. Tí ó bá ṣe pé tí èmi ìmáàmù ni, èmi ìbá ti jẹ́ kí o jẹ́ ẹni tí ó pe ìrun mọ́ fún ìjọ yìí fún mọ́ṣáláṣí ìmọ̀ láíláí. Allah akibaru ẹjọ́. Bẹ́ẹ̀ sì ni ẹ̀sìn ò bàjẹ́. Irú yín lè ń bẹ́ẹ̀ sí jẹ́. Ọlọ́kọ̀ ní jẹ́ kí n ṣe sí. Àṣetánì ni. Ọlọ́run ṣeun ṣé àṣetánì tó tì yín débi ìhùn náà yóò wá tì yín pa ṣé táyé yẹ kó bàbá jẹ tẹyẹ kó rí dá o èmi gba mú àṣìwò ni alájì nítorí padà lọ àjì alájì Rabiu mú àṣìwò àgbàyà. Rabiu. Ẹ máa bọ̀ mí ẹ máa bọ̀. Èlò ní kíkà. 4,000. Ẹlẹ́gúnjọ́ mẹ́ta. Ọba mi lẹ kọ́. Ẹ wà ń bẹ̀. Ẹ gbọ́dọ̀ pẹ́ wà bí ìlànà ni. Irọ́ rẹ̀ iṣẹ́ ni. Kódà ó lé. Wá òkè. Bẹ́tìláì. Ọ̀dẹ̀ ni ẹ́. Bẹ́tìláì. Olè ni ẹ́. Bẹ́tìláì. Olè ni ẹ́. Ṣé wọ́n pẹ́ wọ́n ṣe nígbà yẹn nìyẹn? Mo ní kó ta full tank fún mi. Epo 6,000. Ó ṣe ní 3,500. Ẹ wá náà lájì. Àbórí òpè. Mo lọ sọ òtún. Ẹ wá náà lájì. Orí ẹ̀. Aláràbálẹ̀ ni àti. Ẹ má wá mi wá. Bẹ́tìláì. Wá mi ká.
alájì sálájì. tí bá gbá etí ẹ ilẹ̀ kẹ́ àparẹ́ irú nọ́ọ̀sẹ̀ oṣù òní ẹ. alájì sálájì. mánìjà. mánìjà mo ta epo pé owó ní. ẹjọ ẹ má lórí ẹjọ sórí the last time tí mo ní kó ta epo fún mi mo ní kó ta full tank ṣóye ìgbà tí màmá lọ mo ní pé epo tó wà ń bẹ yẹn kò tó full tank half tank ni ṣóye mo fi lẹ̀ èyí ní ìsìn mo tún ní kó ta epo 4,000 naira mo kàn ní pé kí n wo nǹkan nu mọ́tò ìjẹ́mu ẹ pé bóyá ìta tán báyìí ó kọ̀ sáyé rọ̀bù ẹ ní máa lé lè ta ó ní 4,000 naira máa sọ fún pé ó lè ní ó ń bá mi lágídí sọ́rí onípọ̀mọ́ yìí bó ṣe máa ń pè rẹ̀ lálàájì yẹn ẹ wò kò ń ṣe aláàjì tó tọ́ súná rárá he's a very stupid person. ẹ má dá wọn lóhùn aláàjì sálájì ni o aláràfà ni wá o. tàbí ìwọ ti aláràfà èmi àti aláràfà. ẹ̀yin náà kọ́ lẹ́ mọ́ sọ pé aláràfà láwọn méjèèjì ṣe bá ti wọlé epo ni. má gbọ́ etí ẹ. jẹ́ má bínú ẹ rí bó ṣe ń tepo yẹn ni mò ń wọ ni mò ń sọ 2,000 náà mọ̀ pé kó 2,000 ní táǹkì yẹn and then kì í ṣe first time ẹ lélẹ̀ sórí fún mi lówó ọwọ́ ẹ. mo ní jẹ́ ẹ má ṣe bí. mo ní kókó wọ́ ẹ fún mi. kówó dẹ̀ lọ sílẹ̀ wọ̀ aláàjì sálájì. wo iṣẹ́ ìtọ́ nílé iṣẹ́ yìí ọmọ kékeré sórí kìíní sórí kejì sórí kẹta lélẹ̀ orí kẹrin ló yá gbọ̀nà báyìí. àmọ́ ní jẹ́ ẹ má ṣe bẹ́ẹ̀ yìí tí ìrìnsẹ́ ń bò mí. iṣẹ́ ti tọ́ nílé iṣẹ́ yìí. ó yá wọ́n ní máa lọ gbọ̀nà báyìí. máa lọ o tún mú sábàkà olè tó fi jalè ó tún mú olóbùkọ ilẹ̀ má bọ̀ kọ́lá jẹ òdìbò èrí ọ̀dẹ̀. ẹ má bínú ẹ má bínú. máa lọ wọ́n bẹ ewé ẹgbà ẹ má bínú. ẹ wò ẹ má máa gbàrú èèyàn báyìí sílé epo yín irú wọn máa ń ba orúkọ ilé epo jẹ́ níṣẹ́ ti gbọ́ torí Ọlọ́run. gbọ̀nà báyìí. ẹ ní bínú jáde. Falombo fobo yín falombo fobo yín falombo fobo yín falombo fobo yín sa sapata sa senta sapata sa senta sapata sa senta sapata. Gabo one gabo two ga gabo two gabo three gabo ga gabo three gabo four gabo ga gabo four gabo five ga gabo five. Pariwo kò ta mi jajaja ó dùn mí. Má pariwo kò dùn mí jajaja ó dùn mí. Jẹ́ ká lọ ní kọ̀kọ̀ ká jẹ́ lọ ṣe ní kọ̀kọ̀. Jẹ́ ká lọ ní kọ̀kọ̀ ká bọ̀ champagne ní kọ̀kọ̀. Jẹ́ ká lọ ní kọ̀kọ̀ ká fọmọ òwe ní kọ̀kọ̀. Rí kàkà rí kàkà rí kàkà rí kàkà rí kàkà rí kàkà wá jajaja rí kọ̀kọ̀. Rí kàkà rí kàkà rí kàkà rí kàkà rí kàkà rí kàkà sasa ìtajà rí kọ̀kọ̀. Rí kàkà rí kàkà rí kàkà rí kàkà máa náwó jẹ́ rí kọ̀kọ̀. Náwó náwó sasa ìta náwó. Fobo yín falombo fobo yín falombo fobo yín falombo fobo yín sa sapata sa senta sapata falombo fobo yín sa sapata sa senta sapata sa senta sapata sa senta sapata. olórí ìbúrò àwọn bọ̀bọ̀ yìí òun mọ sí ayé tí wàá gba tápà ẹ̀ ó wá ń kọ́lé ìgànnà kò sẹ́jọ́ lọ́wọ́ wàá gbà ní. kí ló mú ẹ kúrò kó ti ya wèrè a fi ẹṣọ ẹnu gate ìwọ wa mọ tí yó so tí àwọn táwọn wí tó bá wá dé kó wá kó gbolé lọ àbí ìjọta ló fẹ́ lọ́tì mọ́. Ibrahim ni àwọn ẹ̀sìn báyìí dé. Ibrahim ṣé òun ló ń pariwo tó báyìí ní GRA
GRA Ibrahim oda. Ayéwo lẹ́sìn máa tó tó wọ́n mọ̀ sí tu. Iná lọ sí náà fún wa. Ìjọba sẹ́yìn ìrìnnì bó. Nǹkan yẹ́rìyẹ́rì ló ń lọ tẹ́tẹ́. Kakari kaka, rikakari kaka, rikakari kaka, wajajajari kaka, rikakari kaka, rikakari kaka, rikakari kaka, sasaitajari kaka, rikakari kaka, rikakari kaka, manawajari kaka, nawo, sasaitano. Ṣé etí ẹ̀ ti ni? Láì ṣe bẹ́ẹ̀kì wọ́n ní lébó ṣe rí. Are you out of your mind? Sísá mi, wọ́n ń jà lọ́rùn, kò kárí ẹ̀jẹ̀ ń jayé orí mi, èmi ìmọ̀ èèyàn ọ̀la. Àbí báwo? Ìwọ lóhùn o. Irú wa wo ló ń wúwo ọmọkùnrin yìí? Kí ló ṣe é báyìí torí Ọlọ́run? Fọ́n tó kójọ. Ẹ̀wẹ̀ yín, bójú ò bá tiẹ̀ tì yín. Ní àárọ̀ kùtùkùtù Wednesday, ẹ wá sílé onílé, ẹ wá mu sìgá, ẹ mọtí, ẹ jó. Ẹ disgrace me. Ṣóbìnrin lẹ́yìn ṣá? Ṣóbìnrin ni yín? Ibrahim, bó sọ mi pé sísẹ̀ ẹlẹ́ni yìí, kí ló dé tàn fún ẹ láì kò já yìí? Ó dà kórí ẹ ti yí. Nǹkan tó mú yìí, ó ti kó sí ẹ ní ọpọlọ. Ṣé gbogbo ń sìn? O ní ẹ̀gbọ́n ẹ̀ ní. So àṣẹ tí mo bá pa nínú ilé yìí, òun ló máa mú. Right now, ẹ get out! Get out! Bó ṣe rí. Ẹni ṣe Ibrahim, já pàdé lórí alẹ́ ìjọba. Can you imagine? Èmi náà máa tẹ̀lé wọn. Ibrahim, what is wrong with you? Kí ló ṣe é nítorí Ọlọ́run? Ìwọ ọmọ níbi mìíràn tó ń wùwà báyìí. Àwọn òbí wa wọ́n ṣiṣẹ́ fún owó tá à ń ná yìí ni. Tó bá ná báyìí kò ní pẹ́ tán. Ó dé jọ nítorí Ọlọ́run ṣàánú mi. Sísárì ẹ̀jẹ̀ ń jẹ ayé sí. Ebi ń pa mí tẹ̀yìn wò yẹn kò ṣeé fìfẹ́ wí. Ẹni tó bá fìfẹ́ wí, Olúwọlé ló máa pè. Tẹ́ bá believe ẹ̀yìn ẹ̀ try ẹ̀. Wọ́n ń jà lọ́rùn, kò káyé. Gbogbo ohun tẹ̀mí náà property bàbá ti mi. Àbí báwo lè jẹ? Ẹ ṣáà ṣe máa tẹ̀lé àwọn èèyàn. Ẹlẹ́dàá mi, ṣàbúrò mi ni wọ́n yìí ṣá. Ọjọ́ kan tábàjọ wọ múra wọn lọ́wọ́ nínú ilé yìí nǹkan tí ẹ nífẹ̀ẹ́ sí ló máa ṣẹlẹ̀ bóyá kẹyìn tí wàá ló gbalẹ̀ fún kólúkálukú máa gbé lọ́tọ̀ọ̀tọ̀ ẹjọ́ màmí. Ìgbà wo wà ní Ibrahim bẹ̀rẹ̀ kọ̀tọ̀kọ̀tọ̀ báyìí kì í ṣẹjọ́ ẹ̀ ẹjọ́ àwọn òbí yín ni wọn ò fáyọ̀ hàn mú wọn ti ṣe ní ọmọ ni ṣé èèyàn lè tọmọ kan ṣe kó di mẹ́wàá ni wọ́n ní kọ́ ọmọ ẹ kó lè fún ẹ nísinmi ọmọ tá a bá kọ́ òun ló gbélé tá a bá kọ́ ta olùdílé ẹ̀sìn wọ́n ti gbọ́ ọ̀run lọ báyìí sí wọ́n dá wàhálà yẹn lẹ̀ sí sáwọ̀ ẹbí àtẹ̀gbọ́n lọ́rùn ó mọ nǹkan tá a máa wá ṣe sórí nǹkan tó dáa ó ń fàdùà ìtókù díẹ̀ káàtó ó ń fàdùà ọ̀rọ̀ Ibrahim ń fàdùà. ẹ wo màmí ó ń fẹ́ ìtọ́jú àdúrà lọ ní ọjọ́ mi báyìí Ibrahim àmàrànjú wọ̀ bí débi pé ẹrù máa bà mí pé ṣé ọmọ yóò ní ṣe mí léṣe sínú ilé ó ń fẹ́ ìtọ́jú àdúrà lọ o ẹ ètè tẹpá mu báyìí kó tó di pé ó máa bọ́mọ wa lọ́wọ́ o. màá wá nǹkan kan ṣe sí gbogbo kó ń gbá ètò náà fẹ́ yà mi ì ní gbà fún mi ò tẹ̀ ní lajú ilẹ̀ báyìí kí nǹkan ẹ̀gbọ́n mi máa bàjẹ́ lójú màá wá ọmọ àtẹ̀lé mi débi kan ẹ̀tàn ládẹ máa fi mú Ibrahim. ṣé òun náà máa tẹ̀lé wa ó máa bá wa mo ti ṣe tán owó ni máa fi tán tó bá ti gbọ́ owó pẹ̀fẹ́ fún lówó ẹ fẹ́ ṣe bí nǹkan fàájì ló láìkí òun ni máa fi tán débẹ̀. àfa òwò tàrí kan wà lọ́rọ̀ mi bó ṣe wà ojú kan lónìí o àmọ́ iṣẹ́ tó ń ṣe olójú méjì papọ̀ ó lè ṣe. ẹ ṣe máa ń. gbígbọ́n ìgbà tẹ kọ́kọ́ pè mí
mo kọ́kọ́ gbé sára nígbà tẹ́ tún tún mi pè mo wì kòló ẹ̀ ẹlẹ́ǹkà tẹ́ wá pè mí orí pé mẹ́ta ni. èmi náà ló ń bá sọ tó ń jó sọ̀rọ̀ ti dọmọ ọ̀tá pápátá níbo ló ti rí irú ìwà pàlàpàlà tó ń wí ta ló fi jọ bàbá tó bí ẹ lọ́mọ kò lè sọ̀rọ̀ ẹnu ẹ̀ tán bẹ́ẹ̀ nìyẹn ẹ̀ náà kì í ṣe èèyàn kéèyàn kì í ṣe obìnrin burúkú kọ́lọ́n bá mi fọ̀run kẹ́ wọn kó tẹ́ wọn sáfẹ́fẹ́ rẹ̀ ògè ògè kó máa rọ̀ lé wọn lórí kó ṣe wọ́n lérò àlùjọ náà kó má ṣe wọ́n lérò náà àǹtí ẹ wá fẹjọ́ ẹ̀sùn mi olóòkì gbọ́rọ̀ síhùn lẹ́nu tó nǹkan tó ń gbà ní kó má ṣe òun lòun kówó lé lórí gbogbo owó ilé ló ti ná tó ń ṣàṣe gbogbo ẹ̀ ìjàgbà wọn ní mọ́tò pàpà kò fẹ́ tà tán ṣé tó bá jẹ́ bí wọ́n ṣe ń ṣe làwọn òbí ẹ̀ ṣe ìwọ́n lè rè wọn gbogbo àwọn eléyìí dé bá á dáa kó lọ rorí ẹ o kó sún oorun mẹ́ta tẹ́dà ń sùn kó o fi ronú ẹ wò kó ṣéǹjì pátápátápátá ọlọ́run ẹlẹ́dàá dẹ̀ bá mi ṣe á bá mi yí ẹ padà sí rere torí pé kò sí ohun tó lúwa ṣe tì ẹ̀gbọ́n ẹ̀ sì wà pẹ̀lú ẹ̀ ń bì òun ló ń ṣe gbogbo eléyìí tó ń ṣe yìí tó bá gba bí ọkọ ẹ̀ lọ ń kọ́ ó máa mọ iye ara ẹ o ẹ̀gbọ́n tó bá ń wájú obìnrin ni èyí tán bí ilé ẹ obìnrin ni ìwọ nìkan ṣoṣo lọkùnrin abọ́ mọ̀ pé ìwọ ni Dáúdù ó mọ̀ pé ìwọ làró lé eléyìí báwọn bá gbalé ọkọ tí wọ́n lọ ń sìn ibi ni ìwọ máa yọ ìwọ ló wà pẹ̀lú nǹkan bàbá ẹ̀ ohun tó bá lórí ni wọ́n rí ṣé wọ́n kì í bẹ́ẹ̀gbọ́n ẹ sọ̀rọ̀ ni. pé kí wọ́n bá wọn sọ̀rọ̀ sìsítà mi náà lè máa bá wọn sọ bí ẹ̀yin tẹ jẹ́ mọ́mì wa bẹ́ẹ̀ bá bá wọn sọ síbẹ̀ náà á jẹ́ kán gbọ́ torí ọ̀rọ̀ wọn ti sú wa pátápátá. ṣùgbọ́n tọ́gbọ́n kékeré tó sọ. grandma ṣé nǹkan kékeré tẹ wá ti torí ẹ wá látọ̀dọ̀ yín ni ẹ ti pè mí lórí fóònù. èmi á pè ẹ́ lórí fóònù tí bá pè ẹ́ lórí fóònù ṣe máa bẹ́ẹ̀ ń lé wàá ti sá lọ. big mummy ẹ mọ̀ pé lè bá mi sọ̀rọ̀ tí ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ yín ní kékeré ohun tẹ bá ti sọ ni máa gbà sí yín lẹ́nu. òkè ní báyìí mummy ohun tí ẹ bá máa jẹ tẹ bá máa mu ẹ̀yin kò dárúkọ ẹ̀ fún mi. èmi ò jẹun o mi ò bá tebi wá bí mi ò dẹ̀ mú ìmúkúmu tí wọ́n mú yẹn mi kì í mú o. big mummy àwọn ọtí kan wà tó jẹ́ pé ẹ ì tí ì mú rí tí bá wọnú bá ń sìn máa gbé wá fún yín fún rárá mi ni màá lọ já yín sílé. kí lẹ́yìn rà látàárọ̀ gan-an èmi ò fẹ́ kí n máa dọ́ọ̀lù ara mi kí n máa dúró sójú kan. ẹ̀ẹ́dẹ̀ ní sùúrù ẹ̀ẹ́dẹ̀ jọba ara tí owó ṣáà ń fowó lọ́hùn. owó tó ń dówó lọ́hùn ṣé mo bẹ́yìn wí àwọn tí mo gbé àti ní ìtọ́jú àti ládéhùn tàjọ sí láàrin ara wa ṣé bàálù dúró mo fẹ́ tọ̀ ṣé yìí ń wà lọ́rọ̀ aeroplane ló rọrùn fún yín láyé láti pè jù ní rí òwe fowó lọ́hùn yóò sì mí rí ẹ rí mi rí láyé yín sá. alájẹ má bínú àbẹ́yìn náà máa mú nǹkan. ìmú tí ẹ lè fẹnu kan kankan báyìí. ẹ má bínú. o lè mọ̀ lọ tutù báwọn. ó dẹ̀ wá tutù alájì. ó tutù. ẹ tó sá fún mi ní gbogbo ẹ̀ nítorí wọ́n bá ti mú wá máa mú. àǹtí ẹ bá ń fún wọn lákàtúntà. mi ò fẹ́ kí ẹ máa dọ́ọ̀lù ara rẹ̀ sójú kan. ẹ̀yin lẹ ń sáré máa bínú mo ti sọ fún yín tẹ́lẹ̀ aládéhùn ó dìgbà tẹ́ bá tó expire kí tó release yín ṣe gbọ́. èmi bá tó expire. kò sí wàhálà. ẹnì ṣo. ẹ ti ṣe tán. a ti ṣe tán. ẹ jẹ́ àlọ́ ń gbà mí. àǹtí tó dàbọ̀ o. pátápátá mo fẹ́ lọ gbé wọlé kẹfà bá mi lọ sí déètì
àwọn small ọ̀tẹ̀ wúlé. Ẹ̀dán já sí bàbá ṣẹ́rí tí bá mẹ́nu bá wọn ẹ̀dán wọ́n máa sọ pé mo fọ́nbù bóyá ẹ máa dé láfíà yìí fún mi. Bàbá Jàgà èyí tó ń bẹ lájò bàbá máa wálé láyọ̀. Bàbá Ajagun náà Ajagun méjèèjì Tọ̀nọ́là àti Típẹ́tì àwọn méjèèjì Dọ̀njázì bàbá no problem ṣẹ̀wárí máa bá mi dé mọ́tà ẹ̀gún burúkú àbíta pólì lẹ́yìn ajá náà kú ọmọ burúkú ẹjọ́ chájà mo mú mi ò mú fóònù nílé pólì ọmọ ọbẹ̀ náà ni ṣẹ̀wárí ẹ̀fù tẹ̀ máa ṣe fún mi báyìí ṣe pé Túndé Àyànlá àwọn ọmọ ìyá náà àwọn àǹkó Àfíìs Balógun àwọn tèmi yẹn náà ẹ bàbá mi gbàǹkárá fún wọn táǹkárá bá ti jáde ẹjọ́ tó lọ́lọ́ mo fọ́ lọ́wọ́ bá bẹ̀rẹ̀ yéré ko ìyá yóò láìkí pàtì. Alpha. Alájì. Kí lẹ rí? Ẹjọ́ ẹ̀dẹ̀ fún 1 minute náà. Kí lẹ fẹ́ fi 1 minute rí? Káàdì mi tán ni wọ́n á fẹ́ fi pè é sí ìbáṣọ. Sẹ́yìn ọmọ pé ẹni kẹ́díìtì tẹ́lẹ̀kẹ́ tó máa pè ní. Alájì ṣe bá ti jọ ń gbéra wa kiri látàárọ̀ ni. Kí ló dé? Má fún yín lówó yín náà. Àfi kẹ́ yá fún mi o. Bẹ́ẹ̀ tí ẹ fún mi ńkọ́, ẹ̀yin lè jẹ mí lówó ni. Ẹ lọ béèrè mi gbòòrò. Wọ́n ń jògùn lówó. Ọlọ́run tẹ̀lé jẹ́ kí mi jògùn. Ẹ lọ béèrè mi dáadáa, wọ́n ń jẹ mí lówó. Tẹ́ bá ń gbọ́ aláàjì gbà pé èmi mò ń jẹ́ bẹ́ẹ̀ yín gbà pé kí n tó wá. Wá pé mo kàn ti ju yín ni. Bíbẹ̀ kọ́ mi mọ́ ti gbowó látàárọ̀ kí n tó gbé yẹn bọ́ta ni. Ẹ má lójú 1 minute lọ o. Èmi náà mo gira ara ni o. Kọ́lọ́ ń jẹ́ àjèrè yín ni. Mo gira ara ni o. Ìdájà wa lẹ̀ láyé àti ọ̀run ìgbẹ́ fún ìsìn owó ni. Wọ́n sọ owó ni. Wọ́n fà yín kiri ládàárọ̀ ní ìsìn rẹ̀ ẹ̀sìn bí ọjọ́ lọ́wọ́ àdéhùn oúnjẹ yìí. Ẹ̀rọ kò ní bí àdúgbò padà pẹ̀lú sábàkà ló. Ẹ má wàá lo gbogbo kinní náà tán o. Ẹ má lo gbogbo owó yìí tán o. Kí n sì mú fóònù fún yàn kó sì fẹ́ béèrè kí n sì mọ́ rí mọ́ ó gbá mi rèé o ó ti gbá mi nù ó gbá mi nù o àmọ́ ẹlẹ́dàá mi ò bí ọ àfi tó bá jẹ́ pé kèsè mi mo ti ń jí gbé ọ kiri látàárọ̀ lókù ó gbá mi lórí owó ó fún mi lówó ọ̀kadà tí mo fi gbé ọ nísìnyí ó tún mú fóònù ó tún gbé lọ lóòótọ́ wọn lọ́lọ́run mú ilé òtútù ọmọ aláṣọ èmi ò bá wọn jiyàn o àmọ́ ọjọ́ gbogbo tó lè ọjọ́ kan tó lóhùn á pàdé ọjọ́ kan sọ́gbọ́. ọ̀kadà ọ̀dà mo gbé o. ọ̀kadà ṣé mo wá fẹ́ ṣàwẹ̀rẹ̀ ni ṣé mo pé mo pàdé ọ̀kadà síbí ni. ẹ wo ayé aládùúgbò yìí ẹ lè súnmọ́ lórí ọ̀rọ̀ ọ̀kadà yìí ọ̀nà bí mo mọ́ yé mo gbé ẹ wo kódà ẹjọ́ tó lọ mọ́ pàkì ọ̀kadà síbí kí n tó wọnú lé lọ ní ìsinmi ni mo mọ́tò lọ́wọ́ yẹn ní kọ́nà ń bẹ́ẹ̀ ni nígbà tí n fi dé ìbọn ọ̀kan ìbọn ọ̀kadà ń bí mo gbé seré
wọ́n gbọ́ ọ̀kadà yín. ẹ̀yin lọ́kadà mọ̀. wọ́n gba fóònù lọ́wọ́ yín ẹ wá lé fóònù lọ ẹ fọ̀kadà lẹ̀ ẹ gọ̀ọ̀gàn. èmi gọ̀ lẹ́nu yín ẹgbẹ́ rò pé ń jẹ́ sí bẹ́yìn lẹ́jì. ẹ̀yin lọ́kadà mọ̀ mí mọ̀ mí ẹ fún mi ní ọ̀kadà ni yé ẹ̀fẹ̀ mi náà sọ ẹ̀fẹ̀ mi náà ẹ̀fẹ̀ mi lọ́kadà ọ̀kadà bẹ́ẹ̀ ráwọn èèyàn wá jẹ ẹ já lọ́jà rẹ̀ kémi lọ agbègbè ẹwọ ẹ̀ nílò ẹ̀ nílò. Èrìyàmọ̀ Èrìyàmọ̀ ga síbẹ̀ ó ga síbẹ̀ ó ṣe kí ló wá kù kí ló ń ṣẹlẹ̀. mi tún gbàjẹ́ lọ́wọ́ ẹ̀ ni. àṣẹ sanwó ìgàn ti bẹ́ ó tún tanná mẹ́sẹ̀ eléyìí tún ya fọ́tò ọmọ ìyá mi kí ló máa pùn sí i. gbàgbé tó ṣe ṣẹlẹ̀ báwo lè máa jẹ. àjẹ ti wà ń gbòòrò bá ṣe ń gbé machine yẹn bọ̀ báyà kọ́ sáré já sọ́dọ̀ àwa tiwa lórí ìta ni wọ́n dẹ̀ máa kawó ẹ̀ ṣáà ní sùúrù ọmọ akówó ẹ̀ báyìí ń bì sí ìsìn ó ti yí ọmọ ìyá mi ìgàn ti bẹ́ náà nìyẹn. ajá sí lọ fọmọ bá jẹ tó abúlé náà pọ̀ ó lọ sọ́dọ̀ àwọn tèmi market kò sí wèrè. ṣàrà lórí gógó sí. mú dání. àbá nìyẹn. filẹ̀ ó kà síbẹ̀ ó kà síbẹ̀. Ibras ló wálé wọn àtàwọn ẹrúkú rẹ̀ ni wọ́n kó jáde. mo rò pé rẹ̀ ṣé òun wájà mi ni ẹ̀mí ló mo ti sọ pé mo ń sọ ọkọ̀ burúkú mi lè kí ló ń jẹ́ Ibras Ibrahim làbúrò mi ń jẹ́ mò ń gbọ́ ẹ bó ni mọ́tò wà. àwọn náà wọn àtàwọn ẹrúkú rẹ̀ lọ́wọ́ kò rí nílò bẹ́ẹ̀ lẹ fún wọn ní àyè láti kó ni. kí ló ń jẹ́ rúgbó. àwọn bọ́ọ̀sì ẹ̀ náà ni. àwọn bọ́ọ̀sì Ibrahim ló wá kó gbogbo mọ́tò tó wà nínú wa. ẹ gbà mí jọ Ibrahim dà. ó wà nílé. àti ẹ̀mọ́ èèyàn fẹ́ tẹ̀lé ní àwọn méjèèjì ní bá a rí àbúrò yóò mọ̀ ní Ibras náà ní ká mọ̀ pé bá a tirẹ̀ yóò mọ̀ ní Ibrahim làbúrò jẹ́ ìsìn nílà ká ìpúpọ̀ bó láti àmọ̀ pin tí má ti rà àbúrò ní mọ̀ pé ní Ibras tí má rà ń tiẹ̀ ní mọ̀ pé ní Ibru. Ibrahim pẹ̀lú èèyàn kéèyàn mọ̀ ní Ibrahim pẹ̀lú èèyàn. nǹkan tí mo bí ẹni kò sọ fún mi. ṣé wàá pa wọn gbàgbé àti sọ fún mi àwọn tèmi ládùúgbò àwọn lọ́wọ́ ṣe kánífà wọn wá invite ẹ̀yin náà mo sì ti gbàgbé àti sọ fún mi. àwọn títì ẹ wá àwọn fẹ́ ṣe kánífà wá kó gbogbo mọ́tò tó wà nínú ilé ó wá kó fún wọn. jọ tí nǹkan bá ṣẹlẹ̀ sí mọ́tò yẹn ta ló fẹ́ wà responsible fún ṣé wọ́n ní abẹ́ mi kí ló tó ń wà báyìí torí Ọlọ́run ọmọkùnrin. sista ṣé ẹ lè kọ́lé fún yàn ni tẹ́ bá tiẹ̀ wá kọ́lé fún yàn pé kó máa gbé bẹ́ẹ̀ free ṣé ẹ lè gbójú ń bẹ̀ ní pé kọ́kọ́ máa gbélé yẹn lọ. ṣé òun gbọ́dọ̀ burúkú lẹ́nu ọmọkùnrin ṣá jọ nítorí Ọlọ́run ilé mọ́tò àti gbogbo nǹkan tó ń ṣe bó ṣe wọ́n yìí ṣé wọ́n ló ṣiṣẹ́ fún. ṣé ohun tá a jọ ń ná yìí ṣé ẹ̀yin náà lẹ ṣiṣẹ́ fún. lóòótọ́ èmi kọ́ ni mo ṣiṣẹ́ fún àmọ́ àwọn tó jọ bí èmi àti ẹ tí wọ́n ṣiṣẹ́ fún kínní ibi tí wọ́n máa ṣàdúrà fún torí pé mo lòdò dáadáa bọ́ wọn máa ṣépè fún wọn ni. ẹ mọ̀ pé ọmọ Yorùbá gidi lèmi ọkùnrin ló nílé ńlẹ̀ Yorùbá ẹ̀yin lẹ máa lọ sílé ọkọ tí ẹ̀yin náà lọ ṣiṣẹ́ kẹ́ mọ̀ bó ṣe ń rí. ó lọ́pọlọ lórí ọmọkùnrin yóò dé jọ nítorí Ọlọ́run ìwọ tó bí nílé ọlá nílé yìí tó wá ń wọ jàlàjàlà tó ń wò òṣì káàkiri àdúgbò kí ni ìṣòro ẹ gangan náà sọ fún mi. ẹ̀wọ̀n pé mo ṣe pọ́n yín lé ní. ẹ jẹ́ mọ̀ mí o ẹ mọ̀ pé orí mi gbóná mo yá wèrè ju màálùú lọ́wọ́ Ọlọ́run. òun pọ́n èmi lé ní Ibrahim bó ṣe ga tó èlò máa ṣe wálẹ̀
mo rò pé nǹkan tó mi ó ti yé ẹ lórí Ibrahim ṣọ́ ara ẹ̀ ayé kọ́ ló ń wú yìí o nǹkan tó ń ṣe yìí ò dáa o ò tiẹ̀ lójú ọ̀la rárá o rò. sista ẹ jẹ́ ń já ẹ sí ó dà ń pẹ́ mọ bó ṣe ń lọ bí èmi ṣe wà yìí mò ń lọ sí ìgboro bó bá ń wìn kẹ́ borúkọ ara yín jẹ́ kẹ́ blackmail ara yín kẹ́ má lọ sí ìgboro kẹ́ má lọ yẹ wọn sí. èmi àti yín àjọ sí sàwáwò àjọ síra wa. ẹ ṣáà ti mọ̀. ẹ̀gbọ́n mi. àná ọkùnrin máa ṣe mí o tí ọlọ́pàá bá gbé ẹ tán bá tiẹ̀ mọ́lé kò kàn mí inú ilé ni máa jókòó sí tí mi ò lè yọjú sí ẹ rárá ìwọ try mi ó ń gbò mí rùn ni. sísá mi ẹ ní sùúrù. sàárè rẹ̀ àti ọjọ́ gbèdé àlìkíámọ̀ rẹ̀ ló ń túnṣe ọlọ́run wà ní dùn ládá náà yóò ṣeé ṣe fún ọlọ́lá ọlọ́run. tẹ́tẹ́ wàá rí ẹ mọ̀ pé béèyàn bá ti ná gbàrà téèyàn ná gbòòrò téèyàn bá rí nǹkan kan bẹ̀ kò sí tó dàbí kéèyàn dúró tọ́lọ́run kéèyàn dúró tọ́lọ́run nísìnyí ìgbàgbé náà gbogbo ẹ̀kọ́ pé téèyàn bá tún lé ọlọ́run sí kò tí ì papọ̀ jù. òótọ́ ni limam sọ wàhálà níjọ́ mẹ́ta yìí ó pọ̀ aláàjì ọlọ́run á sì pín in lérè. mo rò pé ẹ fẹ́ sàlù àlá ni. bẹ́ẹ̀ ni. ẹ gbómi ẹ gbómi. mo ní kí ẹ rọ gbogbo ẹ lẹ́ẹ̀kan. ẹ gbọ́ná mú àzímù kọ́ ó yẹ kó ti dé. ẹ̀yìn tí ìfojú kan wọ̀nyí mímí kan mọ̀ wá ní mọ́sálásí mú tún gbogbo àyíká sí. ṣé pé kò sí ẹnì kan ní mọ́sálásí. irọ́ wọ́n á lè sọ wọ́n lè ti gba ẹ̀yìn wọlé nígbà tí èmi wà ń bí o. ó dà àfa Mukaila nam wọn náà lọ gbérun. imam alhamdulillah Alhaji Mukaila ni ó lè dìgbà mí musa safa musa mọ́ríà bẹ́ẹ̀ ni. ọ̀dà Alhaji Mukaila ẹ gbérun fún gbogbo jọmọ́. ẹ kú sí Alhaji. yọ̀dà fún yọ̀dà.
aleykum salaam wa rahmatulahi wa barakatu. Ẹ káàsán. Ṣé mo bá àfààní? Wọ́n wà lẹ́sẹ̀ kò sí. Àwọn afáàná jókòó lọ́kàn. Ààrẹ ń fi ọ ni. Aláhù. Aleykum salaam wa rahmatulahi wa barakatuh. Ẹ rọra o, ẹ rọra o, ẹ wọlé, ẹ wá jókòó báyìí, ẹ jókòó. Àfà, ẹ kú jọ mẹ́ta. Gbogbo nǹkan tẹ bá ti ń dáwọ́ lé báyìí yóò máa dùn fún yín. Àmín ya Rabbi. Àwọn ò ní fọwọ́ bàjẹ́ kan. Àmín. Àwọn ọmọ ẹ̀gbọ́n mi ni mo mú wá. Èmi làbúrò bàbá wọn. Nígbà tí bàbá wọn ti ṣaláìsí, èmi ni mo mójútó wọn. Àmọ́ ṣàdédé lọ́sàn-án gangan làbúrò tóun ló dédé yọwọ́ bí òbí. Gbogbo nǹkan tí bàbá wọn fi ilẹ̀ sáyé lọ ó ti ṣe ń ṣekúṣe tán. Mo wá wò kí n wá sọ́dọ̀ yín kẹ́ ẹ gbà mí o, ẹ gbà mí àfà. Allahu Akbar. Ṣé kò jù bá náà lọ? Títóbi rẹ̀ Ọlọ́run o. Ẹ rí gbogbo ọmọ náà kí máa gbọ́ òun ó soríire. Àwa òbí là ní gbà kí ọmọ tọ ọ̀nà orí ibú lọ. Púpọ̀ ọ̀nù ọ̀rọ̀ yìí ń bẹ lọ́wọ́ àwọn òbí. Àbẹ́ rí àwọn bàbá wa nílẹ̀ Yorùbá. Wọ́n á ní kékeré láti pé tán rókò. Tó bá dàgbà tán apá ò ní ka. Tí n bá sì ń gbọ́ ọmọ tẹ́ ń sọ̀rọ̀ ẹ ti fi ẹ́ di ẹja gbígbẹ. Béèyàn bá kájú yóò rún. Ọwọ́ òbí ló ti wá o. Tóbi bá ti wà láyé ó yẹ kó mọ rèé sọ ọmọ rẹ̀ dáadáa. Àmọ́ ń gbà tẹ̀sí wá ní bàbá wọn tó jẹ́ ẹ̀gbọ́n tiyín yìí Ọlọ́run ti ní wọn ó fi kú sàgbà kọ́lọ́mù bá ní kẹ́ wọn kó bá ní forí jì wọ́n. Kò sí ní tó burú nù ẹ Ọlọ́run ó tọ́jú ẹ. Ilé kò gbèrègbè lẹ́mú wáyìí. Ìkan tí mo kàn fẹ́ bí léèrè ni pé ebẹ́ láǹtí rèé. Ẹ̀gbọ́n yìí. Tọ́ ìwádìí. Ǹjẹ́ ó lè yọ̀ǹda kí ọmọ náà mọ̀ wà ń hà yín kọ́lọ́run fi tọ́jú ẹ̀ délẹ̀? Àfà, èmi mi yọ̀ǹda ẹ̀ pátápátá àmọ́ ẹ̀yin lè máa múra gidigidi o. Ṣé rí ọmọ tá à ń sọ̀rọ̀ yìí? Nípa ńlẹ̀ ọmọ ni ó burú. Ẹ wo ìjọ̀gbọ́n jókòó sí láyà báyẹn. Kò sí wàhálà tí ó lè báyàn pọ̀, kò sí bí wàhálà yẹn ṣe tóbi tó adúró tì ní. Àwọn ṣe màálù bó ti jẹ́ màálù gan ipa Ọlọ́run ọkà. Èyẹ sí dáàdú. Ọ̀gá èwo ló ṣí farabalẹ̀ bí ẹ̀ ń gbọ́ràn àwọn ẹgbẹ́ wa ń gbòòrò rí ẹ pé wọ́n ń já mọ́ra àwọn èwo ló ṣí tó ṣe bá kún ẹgbà sí. Ilé kò gbèrègbè lẹ́wà yìí kó ṣe rà kún mí àmọ́ bá ṣe yanjú ẹ̀. Ìnáta kíkú. Máa kún ẹgbà sí mọ́ra yìí. Mi nígbà tí lórí ọmọ karambani ọmọ jáde náà mọ̀ èmi ló ń bá wí. Wọ́n náà tíra tó bá sọ́ra. Tó dàjà kó tó já. Ẹ̀yin sọmọ náà tẹ̀lé wáyé. Ibrahim. Sísá mi. Má bọ̀. Gbogbo ṣe rí ọmọ jáde náà mọ̀. Ibrahim náà ní tòótọ́ ọ̀dà bẹ́ẹ̀. Sísá mi la máa pẹ́ bí báyìí náà. Ó ṣe bàjẹ́ báyìí ṣùgbọ́n orí àgbàlagbà níjókòó èèyàn lọ́ǹgàn ó lè kí wọ́n ní. Ẹ̀ka. Ibrahim ṣé Ibrahim tẹ péré èmi bẹ́ẹ̀ bọ́kùnrin ní jẹ́ Ibrahim ni. Ọkùnrin ni. Torí rẹ̀ ṣe á jẹ́ ó forí fọ́lé agbọ́n ni èyí. Ara àwọn wà tá à ń sọ náà nìyẹn àfà ẹ̀yìn ẹ̀ wo bó ṣe múra ṣé ọmọ gidi kan lè múra báyìí. Ṣé àṣẹ irun báyìí ọ̀n bá wọn dá irun ni. Sísá mi ti bá mọ̀ pé ibi tẹ́ ẹ̀ mú mi bọ̀ ni mi ò ní tẹ̀lé yín wá o tó bá yá yín máa bẹ́ mi tàmí lọ nìyẹn. Wá Ibrahim mọ̀ lọ orí mi ń jókòó ó ṣe afẹ́ mọ́ bínú lọ bẹ́ẹ̀ bínú lọ. Rasaki náà Jímù ẹ yọjú sí mi hàn yín ẹ kó àǹkìní ọwọ́ yín lọ ẹ kó lọ alálejò. Ìlàwọ̀ ló ṣe é ní gbogbo ìlú ilé yóò jẹ bá rí ìlọ ẹ jẹ́ ẹ mọ̀. Ẹ ká ìláyé ẹ rí ètò tó yìí ẹ fẹ́ kẹ́ ẹ fọwọ́ sí lọ sí àrùn ní báyìí gámúgámú tọ́lá wá sọ̀rọ̀ sí ọ̀fẹ́ tẹ̀lé àwọn àǹkìní dẹ́ kó lọ́hùn ẹ tó fi yé kẹ́ ẹ ti tàpẹ́lì ẹ̀ lọ́pọ̀ èèyàn lè
fẹ́ wọjá àná máa yí náà ẹ máa yí wọ́n wọ́ ẹ máa mú lọ. ẹ wá ẹ fìyàn lẹ̀ mí ò kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ náà. ẹ jẹ́ wọn náà ẹni ìyá náà ni ẹ mọ̀ pé bẹ́ẹ̀ bá ti jẹ́ ni ìyá náà láì yanjú ọ̀rọ̀ ẹ̀ ẹjọ́ jìyà díẹ̀ ni ó fi lè gbọ́n ní gbogbo ọ̀rọ̀ rẹ̀ ó fi lójútùú ẹjọ́ jìyà àwọn yòókù ẹ̀ náà bẹ́ẹ̀ bí tá a kún ẹ síbi ìságo ìmọ̀ràn kan tí wọ́n kàn gbà yín ni pé ẹ má jẹ́ kí wíwá yín ó jẹ́ lemọ́lemọ́ o tọ́lọ́run ó fi gbà kóso tí gbogbo nǹkan ó fi rọrùn ẹ má jẹ́ wíwá yín ó jẹ́ gbogbo gbà. mi ò ní mi ò fárí mo ní pàtí pẹ̀lú àwọn tèmi ní pétì lọ́la tí má jẹ́ sí mẹ́ bàbá gòbé ńlá ni. mo tẹ́wọ́ mo kú ọ́ mo tẹ́wọ́ kú ọ́ mo tẹ́wọ́ kú ọ́ ẹ̀yọ́ tó yọ̀rọ̀ ẹ̀yọ́ tó yọ̀rọ̀ mọ́kànlá mi ẹ̀yọ́ tó yọ̀rọ̀ ẹ̀yọ́ tó yọ̀rọ̀. Abdulrasaki yá ṣé o. kí ló fariwo àti bòsí ibú báyìí. Ibrahim ni ẹ máa léwọn fari. kò fari. bẹ́ẹ̀ sọ ni. eré aburú ni èyí. ń gbọ́ Ibrahim wọ́n lọ lọ́ọ̀ fari. ọba ẹ̀wọ̀n tó ṣẹlẹ̀ ni ẹjọ́ tó yọ lọ́mù mo ní pati ní pétì ní ọ̀la àwọn kórí ọlọ́bí àǹkó lásán gbogbo wọn àfẹ́ǹtì pati tá a máa ṣe ẹjọ́ tó yọ lọ́hùn. ẹ gbọ́dọ̀ rí lẹ́nu ẹ̀ ó ló ń fẹ́ lọ pati ta ló sọ fún ọgbọ́n lọ pati ṣé àkùkọ tó gbé rí bí kíní àlùmọ́nùfù yìí náà ló fẹ́ gbé lọ pati ọ̀ràn mọ̀ ń bẹ o ẹ wo ẹ̀yin mo fẹ́ bá sọ̀rọ̀ o ẹ̀nà níwọ̀nba ni ẹ̀nà ṣe é mọ̀ pé àgíríkì lélẹ́yìí ó yàtọ̀ sáà ìbílẹ̀ bẹ́ẹ̀ yẹn bá sì ṣe àgíríkì ń ṣekúṣe kò ní pẹ́ tí èyí kú aná ẹ̀gbọ́n jẹ́ òyí kú aná máa lọ tọ́lọ́run láfẹ́ sí lára ẹ̀ àbẹ́ ìgbọ́ Ibrahim ọ wà á sparun rẹ̀ yàbọ̀ òní fa. wọ́n ní jọba rí. àjọ dàn lóhun. àwa ibà ti dé pàtí ẹ mi fẹ́ fáwọn tèmi lẹ àwọn kárí máa ń kú wọn máa bínú ẹjọ. pàtí ìsáwà lọ́kàn rẹ sá ọ̀kárí èmi tí mo sì ń jẹ́ ofojú kan sánmọ̀ ní ẹfẹ̀ yín ẹ̀ lẹ́yìn ẹfẹ̀ yín ẹ̀ ní àyín. bẹ́ẹ̀ bá wá fẹ̀yìn ẹ̀ létán ẹ̀ da omi sí lórí orí tó lóhùn ò ní fà yín náà ẹ̀ wá fi sùúrù fà kọ́ máa dán ibi àkùkọ ọ̀ràn burúkú tó gbé kárí náà ní kẹ́ẹ̀dì bẹ̀rẹ̀ sí ní fa ẹ gbọ́ ẹ ṣe jẹ́jẹ́ o. Adóge lórí o ara ni o tún jìyà fún o. Farabalẹ̀ abẹ́ ọkọ̀ lórí ọ̀dẹ̀. Sàtíà ìyá wa sẹ́rí ní ìní parọ́ fún yín gbogbo ọ̀rọ̀ yín pátá ló yé mi kò sí èyí tí ò yé mi bẹ́ẹ̀. Bàbá wa ńlẹ̀ Yorùbá wọn máa ń pòwe kan wọ́n ní ojú ní kánbòjì bọ́pẹ́ bọ́yá òun ó padà débẹ̀ náà ni. ayọ̀ ọmọdé tẹ̀ wo òun wèrè lódì ibẹ̀ àwọn onímọ̀ sì ní ká mú ẹgbàá ká ìjà kú o wèrè ti dìsáyà Ibrahim tọ́pọ̀ nínú mọ̀lánà ọlọ́run náà lọ́wọ́ wípé káwọn méjèèjì ọ yẹra fúnra wọn báyìí ẹ̀yẹn sáfì alẹ́ báyìí ká máa bá ti a lọ nígbà bá ti parí oṣù kẹjọ ojú sìn. ó ṣe wọn àfà gbogbo nǹkan sọ pátá lóye tiwa náà ló ń ṣe àmọ́ ẹ̀gbọ́n ọmọ yẹn ṣòro takú mọ́ mi
wípé gbogbo ọjọ́ tóun bá ti ń débi báyìí ẹ kì í jẹ́ kóun fojú kan mo wá rò pé bóyá kémi fúnra mi wá bẹ́ẹ̀ lè yọ̀ǹda kárọ̀ ọmọ náà. kò lè rí o ẹ ọmọ tẹ́ ẹ tiẹ̀ ń sọ̀rọ̀ rẹ̀ gan-an Ibrahim tẹ́ ń sọ̀rọ̀ rẹ̀ tẹ́ ń sọ ní Ibrahim orúkọ tí yẹn ti bàjẹ́ táwa sì láfẹ́ tún ṣe sàtí àwọn sì bá a tún ṣe ń bẹnu àwẹ̀ ọlọ́jọ́ mọ́kànlélógún báyìí bá àwẹ̀ òun ò sì parí kò lè bọ́ta débi pẹ́ẹ́nì kò rí kò gbà ń lọ. ọ̀kànlélógún tí ń ṣe 21 days àfà wọ́n dẹ̀ mi tí ò jẹun ẹ̀mí yẹpẹrẹ ni. ta ìjẹun bó ta ń sọ fún yín kí ò ní jẹun ebi ń jẹ sàárì bóòrùn bá sì ti wọ̀ báyìí gẹ́rẹ́ yóò sínú tó bá tún ti jọ́ kejì ó bẹ̀rẹ̀ àwẹ̀ kọ́ mọ̀ jẹ ní kókó máa lọ ọlọ́run ní jẹ́ sàtí ọ̀ nígbà. àfà ẹ jọ̀ọ́. yóò mọ̀ jẹun sẹ́gbọ́ tó bá ti ní parí oṣù ní kẹ́ tó yọjú sí fakati kò jù bá ń lọ. ẹ ṣeun. Rasaki. dákun kí ni àwọn èèyàn máa ń pè mí ládùúgbò. àfa kò gbérégbé ni. tọ tí ọmọ kí ó kan bá wá ṣe ń tí ọ̀dà tá a sì dá sí ríà fún tá a já lọ́rẹ́ tá a nà tán tá a lè jòkó sí tí wọ́n á wá jẹ́ gbèsè kan wá tá a sọ fún pé tó bá a ṣe rìn rè bá a ṣe gbà rè tí wọ́n bá tó wá ṣe kí ló tún kù lẹ́yìn ẹ̀. Allahu Akbar kò gbérégbé mọ́ ni. ìyá wa kò sí ìgbé ibi tí wọ́n ọmọ ẹ máa lọ bá ti parí oṣù ẹ máa yọjú sí a ọlọ́gbàdúrà wa. Ibrahim ṣé kò yẹ kó ti mú ẹ lára ni láti ọjọ́ ètò ti wà mí báyìí bí o tiẹ̀ ju bísí lára àmọ́nà ọ̀yẹ́ mi lọ má ṣe sí wàá dẹ̀ mú ó yá ṣe kò mú. ìbéèrè wo lẹ béèrè lẹ́ẹ̀kan náà. ayé yín ò dáa ẹ wò mí ẹ gbọ́ bò ní Kaaba wọ́n ní ó ga gan. Kaaba nígbà tẹ́ ẹ jáde tẹ́ rí Kaaba tẹ́ ẹ mọ owó tẹ́ ẹ mọ rò pọ̀ ga ó fẹ́ ga tó sánmọ́ o Kaaba ò jù báyìí lọ. ẹ gbà mo ṣe sọ fún yín ṣé wàá rí Kaaba o tí wọn bá rí ibi súnmọ́ dáadáa èèyàn kàn gbọ́ wọlé ní Kaaba mo wá kí ọ o nǹkan báyìí nǹkan báyìí nǹkan báyìí nǹkan báyìí mo tọrọ o kí àwọn Ọlọ́run ti gbà á. èmi sọ pé ó ga gan ni àkókò kan tó wà ní Saudi ẹ̀yin kọ́ yìí àkókò táwọn wí ọ̀gá ọ̀fẹ́ ọ̀gá tó lé táwọn kan bá jí làárọ̀ tó bá fẹ́ kọ sàn pé gbogbo àkókò ní máa kọ kékeré ké eléyìí burú tó bá fẹ́ kọ báyìí lóògbèrú yóò mọ yín lọ́ọ̀ni. yóò mọ kí ọlá ṣùgbọ́n náà. ẹgbẹ́ lọ́n tóbi yóò mọ yín lọ́ọ̀ni èrò ọlọ́run gan bẹ̀yìn gan jìnnìjìnnì náà gbòyìn pé ọlọ́run ló tóbi báyìí tákùkọ ń kọ tí ń dá ọkọ̀ ọlọ́run. ẹ jọ̀ọ́ má bínú ṣé wọn pé àkókò táyì ń wí pé ó ga yìí ẹnu yìí mo ti kọ́kọ́ ń gbọ́n ò gbọ́n rí. gbogbo èèyàn kọ́ ní débi àkókò wà tó bá lọ Mẹ́kà àwa débi àtúkọjá bẹ̀ ṣé wàá rí òkò tí wọ́n mọ jù ṣé nǹkan pàṣẹ ní ojú kéékèèké báyìí lọ táwọn èèyàn mọ wò òkúta ń tóbi fa ó bẹ̀ torí àfa àlùkù. ẹ dákun mú Alhaji Rabiu àfa Rabiu ni mò ń jẹ. àfa Rabi ẹ má bínú ẹ dákun bí ẹ bá gbé báyìí yóò ràn jù sọ ni ọmọ gbọ́ gbàá tó bá sọ báyìí tó bá bá àṣetánì lẹ́gbẹ̀ẹ́ etí yóò tọ̀nù ni àṣetánì ń bá tiẹ̀ lọ́nu ẹ̀mọ́ tó bà mí lẹ́rù jù sẹ́yìn pàṣẹ tani pọ̀ kìí ṣe ẹyọ kan tí wọ́n bá ti mókúta tó bá ti sọ́ bá tiẹ̀ gbà àṣetánì tiẹ̀ ń lọ́nu àṣetánì ẹlòmíì ò tó tọ́nu tó bá tún sọ gbà tó bá àṣetánì tiẹ̀ níbi bàbá ẹ̀ tó bá tiẹ̀ lọ́nu. yóò tó bí mélòó. ọ̀pọ̀ gan ọ̀pọ̀ kò sí ká. alájẹ dákun ẹ ní sori gbẹgbọ omi iṣẹ́ mi sẹmi àbí kí wọ́n ti ń pè wọn mo lẹ́tí máa ń gbò. àṣẹ rí tómi sẹ́mi méjì ni méjì ni ọkọ̀ jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n lọ Mẹ́kà sẹ́mi ni wọ́n mu ni wọ́n bù tó ti yé yín sẹ́rí omi sẹ́mi wà lọ́tọ̀ báyìí 7up wà lọ́tọ̀ báyìí ètò ọba ti fẹ́ ló bù ló mú. sẹ́mi ló wè mí. sẹ́mi ni ẹ̀yin fẹ́ ó dà Ọlọ́run ní ṣe Mẹ́kà lé wọ gbogbo wa. ẹ̀yin ẹ̀yin dàpọ̀ ẹ má bínú mo ní ìbéèrè kan tí ń béèrè ṣé wọ́n ní bí yẹn bá gbọ́ ní òkè àlàfà ọ̀hún wọ́n ní àwọn èèyàn máa kú bẹ́ẹ̀ yóò máa kọlu àwọn yóò máa kú torí ọ̀rẹ́ mi Musa dájọ́ wà ní ọ̀dọ̀ wa lọ́hùn bí bá ìyá rẹ̀ tó lọ sí Mẹ́kà wọ́n lọ kú bẹ́ẹ̀ ṣé yóò wà àlùjánnà ni àbí yóò wọ ní straight. ṣe wá rí sẹ́rí bí tẹ́ ẹ déhùn èrò máa pọ̀ Mẹ́kà mo ní tìlẹ̀ nítorí èrò pọ̀ ń bẹ̀ irúwọ́ ògiri wa ni ìlúkìlú gbogbo àwọn èèyàn tí wọ́n fẹ́ sin lọ́hùn gbogbo wọn ni wọ́n wà bẹ́ẹ̀
ṣé wàá rí ti pé èèyàn ń kú ẹni tá a bá ti kọ́ pé yóò kú sí Mẹ́kà ni yóò kú bẹ́ẹ̀ o ó ti yé yín ẹni tó bá tọrọ pé òun lọ òun bọ̀ òun ó dé láyọ̀ yóò dé ó ti yé yín ṣé wàá rí àwọn èèyàn tó máa fi nǹkan kan wọ́n máa fi jẹ Ọlọ́run lólè torí wọ́n mọ̀ pé ẹni téèyàn bẹ́ẹ̀ lè ṣe bí eré tó bá lè papòdà sí Mẹ́kà tó bá lè gbẹ́mìí mì ọ̀run ní lọ tààrà ní lọ àlùjànnà náà ni. ó dáa kéèyàn kú bẹ́ẹ̀. ó dáa kéèyàn kú Mẹ́kà ó dáa àmọ́ àwọn ò ní kú bẹ́ẹ̀. èyí ò ní kẹ́ tọrọ kúta bá lọ kú sọ́wọ́ àwọn India wọ́n sọ yẹn ni ẹ má kú sọ́wọ́ ẹ gbọ́ sàlámà lè kú. A'udhu billahi minash shaitani rajim. A'udhu billahi minash shaitani rajim. Bismillahir rahmanir rahim. Bismillahirrahmanirrahim. Kuli wallahu ahadun. Kulu Allahu ahadu. Mo diri kulu sọ bẹ̀rẹ̀ Ibrahima tí bá gbé ọ̀nkò mú orí ó pé ṣé kulu mo pé èmi gan tí wọ́n jẹ́ pé mo wà mo ṣe wà tó jẹ́ pé kan ni mo fi ń mọ tí ń lọ yìí mo rí ní tí ń ṣẹlẹ̀ àwa ojú méjèèjì kọ́ ọ̀ràn sí ni wọ́n bọ̀ sọ fún àwọn senior rẹ̀ Arasaki yóò bọ̀ hàn rọ́bìsì ní ilé mọ́tò pọ̀ ó wàá kún yín sí oyin gan àti sànúkùrí kàfàlà tàǹsà 313 ni ọba ti wọ́n mu báyìí tí wọ́n bá bọ̀ hàn tán tó wọ́n mu kò sí ní tó ní mọ̀ ká gbórópò náà ọkà yẹn kọ́ nọ́mbà sára wa mọ́tò ọkà kódà nọ́mbà mọ́tò gómìnà tí èyí tí èyí kọ́ sí ọmọ kàwáyé wọn mọ̀ kọ́ lọ́ka ìsọ yìí ni ọ̀ya bí a tún mú bí a sàtúndé lámì yẹlídì. lámì yẹlídì. nbọdí lámì ọmọlé láńlọ́mí ni ó ní nbọdí lámì fìlà káyìsì tí n bá pè mọ́ sọ ẹnu mi fa ń bọ̀jà o wọ́n bọ̀jà o lámù yẹlídì. lámù yamudi. ní ìṣẹ́ tó ń bá àràfi jẹ́ báyìí bàbá fẹ́ pe àràfi àlànà tààrà pe àràfi ni ọ̀hà sẹ́nu bí ẹnu ẹja òun pe àràfi òun tó kí ni ṣe ọ́ wọ́n fìlà káyìsì tó bá ṣe. Kuli wallahu ahadun. Kulu Allahu ahadu. Allahu samad. Allahu samad. Mazim ẹrú ọlọ́run kan ló rán mi sí ẹ ó ní kí n fún ẹ ní ẹ́ńfílọ́pù yìí. ẹyin bó náà ní kí n bá àwọn ọmọ lọ. kò ní kó mu lọ síbi kankan ó fi ta ẹ lọ́rẹ ni. èmi. nígbà tó jẹ́ pé Mazim tuntun ni ẹ ìwọ náà ló sì ń tọ́jú gbogbo mọ́ṣáláṣí. Mam, àbí 5,000. 5,000. ó dáa náà ẹ jọ ẹ kàn sórí kan fún mi ẹ kàn sọ ọkọ yẹn fún mi kí n lọ dúpẹ́ lọ́wọ́ rẹ̀. ó ní ká má dárúkọ ẹni ọlọ́run mọ́ ni. ọ̀dà tó bá jẹ́ pé ẹni tọ́lọ́ mọ́ náà ni mo dúpẹ́ lọ́wọ́ ẹni tọ́lọ́ mọ́ mo dúpẹ́ lọ́wọ́ ẹni tọ́lọ́ mọ́ iṣẹ́ ìṣe wọn ò ní dìbànújẹ́ gbogbo lílọ bíbọ̀ wọn ò ní bọ́mọ aráyé nù gbogbo tí wọ́n bá dáwọ́ lé báyìí yóò mọ ìyọrí sí rere. orí kékeré lélẹ́yìí èyí tó jù bẹ́ẹ̀ lọ sí ń bọ̀ ìwọ ṣá máa dáwọ́ ṣe dúró. kéèyàn dúró tọ́ lọ́hùn yìí ní í ṣe wàhálà rárá gbogbo jíjẹ mu mímu èèyàn ìrọ̀rùn ní ọmọ bá dé. mo kí gbogbo jọ̀mọ́ mọ́ṣáláṣí ọlọ́run gbẹ́bẹ̀ lọ́kùnrin àti lóbìnrin gẹ́gẹ́ bí ìṣe wa ní mọ́ṣáláṣí wa gbogbo yín lẹ mọ̀ yí pé ní ọdọọdún ni a máa ń rán ọkùnrin kan obìnrin kan lọ sí hajj. tí ọdún yìí náà wá nìyí kò yàtọ̀ ẹni tí gbogbo mọ́ṣáláṣí yàn ní obìnrin ẹlẹ́sìn ni olùfọkànsìn ni oníwà rẹ̀lẹ̀ ni wákàtí márààrún ẹ̀ ó ń pé gẹ́rẹ́gẹ́rẹ́. Allahu Akbar. ẹ yòbó ànábì. sallallahu alaihi wasallam. ẹni náà ni yóò di aláàjà lọ́dún yìí alihaja Basirat. Allahu Akbar. Àsálàtù ni máa fi ṣe àsálàtù ni máa fi ṣe gbogbo ohun tó Ọlọ́run bá fún mi. Àsálàtù ni máa fi ṣe gbogbo ohun tó Ọlọ́run bá fún mi. Àsálàtù ni máa fi ṣe.
tó ní ti ọkùnrin ẹnu tá a tún ṣíwèé ọ̀hún kàn òun náà ni ẹlẹ́sìn ni ó ní ẹ̀sìn ó ní ìfọkànsìn púpọ̀ ó ní ìtẹríba tí a bá ń wò ó ìwà ẹ̀ pàápàá ó ń dá wa lọ́rùn ìdí nìyí tá a fi ṣíwèé kan Alfa Mukaila Muasim ẹni tí ó ń pèrún fún wa. nínú mi máa mi o 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 àlùbáríkà tó pọ̀ nínú mi máa ní àlùbáríkà tó pọ̀ nínú mi máa ní àbọ̀dí nínú mi máa mi o nínú mi kí ló dé. ọlọ́mbà. ẹ dákun èmi lọ́rọ̀ tí mo fẹ́ sọ ni. bàbá àmọ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ sì mọ̀ pé ètò mọ́sálásí ọlọ́run gbẹ́bẹ̀ ń bí ní pé ẹni tó bá ti lọ Mẹ́kà lẹ́ẹ̀kan rí wọn lẹ́tọ̀ọ́ àti ràn lẹ́ẹ̀kejì bó wà ní Alhaji Mukaila ti wá jẹ́. ẹ ta ló wá sí lọ rí. mi mọ̀ bẹ́ẹ̀ mọ̀ Alhaji Mukaila. ẹ mọ̀ láyé yín ẹ mọ̀ pé mi lálàájì mọ̀ ẹ pè mí ní Alfa Mukaila. ẹ dúró tẹ̀ bá rántí jí ran yín létí ọjọ́ òun lẹ́ ń sọ fún màmú bẹ́ẹ̀ pé kọ́ máa pè ní Alfa Mukaila mọ̀ pé Alhaji nìyí. ẹ wá ẹ mọ̀ mọ̀ ti Alhaji mọ mi lọ́rùn tipátipá o. nǹkan ò ní bọ̀ sọnù lọ yín o Alhaji wo lẹ́ ń tẹnu mọ̀ ṣé gbogbo tẹ́ rí eyín tẹ́ ìwé ẹ rò pé bóyá eyín Mẹ́kà tó tọ́ ni èmi ọmọ ẹni ń wọkọ̀ Mẹ́kà mọ́ra ni o sẹ́rí gbogbo eléyìí tẹ́ ń wò yìí pákéjì lọ́bàdé o pákéjì lọ́bàdé o kẹ́ bá lè mọ̀ rò pé bóyá bákan ni o nígbà tó lọ́ọ́ sì ti gbàkóso ẹ mọ̀ pé mi lálàájì mọ̀ ẹ jọ ẹ pè mí ní Alfa Mukaila. ẹ dákun tẹ́ bá tèmi náà ò bá gbàgbé tẹ́lẹ̀ lọ sáfà àti mọ̀rúwá tẹ́lẹ̀ mú mi sẹ̀mísẹ́mí. èmi tán ló sọ fún yín pé mú mi sẹ̀mísẹ́mí. ẹ̀yin mo ní mo mú mi 7 up. ṣe gbọ́ 7 up Mẹ́kà sẹ̀mísẹ́mí lẹ mú. imam òótọ́ lẹ sọ ohun tó kàn ṣẹlẹ̀ ni wípé bóyá Alfa Mukaila gbàgbé lórí mo wà níbẹ̀ ní yòówù sọ fún gbogbo wọn wípé òun ti lọ Mẹ́kà torí rẹ̀ yìí kọ́ àtẹ̀yìn tó rà. gẹ́gẹ́ bí òfin mọ́sálásí wa yìí tí gbogbo wa sì mọ̀ pé ẹni tó bá ti lọ sí Mẹ́kà kan rí kò láǹfààní àti lọ mí mọ́. Alhaji Mukaila sì rè wọ́n ti lọ kan rí wọn láǹfààní àti lọ mí àwa lè sọ bóyá next year àbí next upper year wọn lè lọ àmọ́ ìtọ́ ká wà nínú ẹ̀yìn wọn ní lọ yàṣí ń gbọ́ wọn ní lọ. àfa gíga. ṣé nǹkan mi wà ń bẹ yìí. nǹkan mi ò sí ń bẹ yìí. àjọ ń jà tẹ́lẹ̀ ni. àjà àbí òdodo ọbẹ̀ ọmọ ìyá sọkù sọ ni àjà bóyá ẹ̀ nílọ ni yàṣí ẹ̀ nílọ. yàṣí àbí yàṣí. àti yàṣí àti yàṣí nǹkan kan náà ni ẹ̀ nílọ. ó ti ẹ̀ dá. ẹ̀ nílọ. a sì tún lè láì ẹ rí aṣeníṣe rẹ ní Alfa Mukaila kò yó òórùn ọkùnrin Ọlọ́run kó máa fi ọ̀rọ̀ lọ́rọ̀ bí wá. nílò àwọn inú mi ti ẹ̀dùn pé mo sọ fẹ́yìn mo sọ fún yín ìmáàmù mo sọ fún yín. ìmáàmù ṣe rí lóòótọ́ ni tẹ́ ẹ̀ wí èmi ò pẹ́ yín purọ́ ṣùgbọ́n níjọ́ kan níyà ní ó pè wá jọ ní gbòòrò gbogbo àgbáyé rẹ̀ ti mọ̀ pé Alhaji ni. àbí inú ọ̀rẹ́ mọ́ o. ó lo eyín ó tún lo kinní ọmọ ikọ̀ kúrọ̀ ń gbọ̀gbẹ́ jà ní. tọ́lá àwọn lọ sàfárá mọ́rí wá àwọn ọmọ mi sẹ̀mísẹ́mí ẹ mọ̀ lọ abẹ́ ti lọ. mo rò pé ìgbọ́dọ̀ yé mi dáadáa mo ló ti jẹ́wọ́ fún mi wípé òun ò lọ sí Mẹ́kà. tẹ máa ní Mẹ́kà mi ò sí lọ́wọ́ àwọn ẹ̀jẹ̀ wọn fọwọ́ mú Mẹ́kà wọn ṣe ti gbọ́ ẹni tí ò tí ì kú yóò sì jàgbàdo tó ti yé yín ẹ jẹ́ kí n mọ̀ bá tèmi lọ mo mọ̀ pé ń padà lọ Mẹ́kà ní Yàsín èmi mo sọ bẹ́ẹ̀ yín kà lọ Mẹ́kà èmi mo sọ bẹ́ẹ̀ àná mo mọ̀ ń gbọ́ bí mo sọ yìí ẹ dákun ẹjọ́ ọmọ ìmọ̀ tí o bá lọ nǹkan kí ló túkù tó ṣe kó máa lọ náà ni ẹjọ́ èmi ló tọ́ sí o. ẹbí ṣe ń bẹ̀bẹ̀ wípé kí gbogbo ìjọ foríjìn Alfa Mukaila ẹlẹ́sìn ni gbogbo wa mọ̀ sí ẹ wo bó ti wá gbé ìwà ara rẹ̀ jáde ó mà ṣe o gbogbo ìjọ èrò ọkàn tèmi ni pé bí Alfa Mukaila bí ò bá tilẹ̀ lọ lọ́dún yìí gẹ́gẹ́ bí gbogbo ìjọ ti wí ṣé bí yóò tilẹ̀ ní sùúrù di ọdún tó ń bọ̀ ṣùgbọ́n bó ṣe tún gbé ìwà rẹ̀ jáde èyí tún ṣe mí kàyéfì tó àfinimọ̀ lọ́lọ́run Ọlọ́run á fi mọ́nà èmi á túnbọ̀ bá a sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ mo fẹ́ kí gbogbo ìjọ má bínú. ìjọ á túnbọ̀ wá jókòó àwa wo ẹni tí adé náà bá tún tọ́ sí kó tó di pé a máa tún gbé fún ẹlòmíì tí ò ní já wa nítàn mọ́ bí irú ti Alfa Mukaila yìí. irú wọn pọ̀ kọ́ má ṣe irú ẹ̀ mọ́ kọ́ ẹ̀ náà máa fi rọ́jà ayé mọ́ kò lọ Mẹ́kà pọ̀ tí ń pera rẹ̀ lálàájì. àmọ́
gbọ́dọ̀ má dá yín lóhùn. dáríjì mi gbogbo ẹ̀ṣẹ̀kẹ́ṣẹ̀ tó wù tí mo lè ṣẹ̀ àti pé ẹ̀yin àtàǹtí mi pẹ̀lú ẹ̀yin gbogbo ẹ̀ṣẹ̀ tí ń bá ṣẹ̀yìn ẹ dáríjì mi ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Màmá ní báyìí mo ti wá mọ̀ ìyàtọ̀ nínú ìmọ́lẹ̀ àti òkùnkùn, inú mọ́lẹ̀ ni mo wà báyìí. mo ti dáríjì ẹ èmi náà mọ̀ pé gbà ìmọ̀ ni à ń ṣe lọ́hùn à ń bẹ̀ ó ń gbọ́ dépò èèyàn inú mi ti ẹ̀dùn ọpẹ́ pàtàkì lọ́wọ́ Ọlọ́run tó bá mi yí ẹ padà ọba tó ń yí ẹ̀dá padà sí rere tó wá bá mi yí ẹ padà sí rere alhamdulilayi àfà ó dúpẹ́ o. Ọlọ́run ló ṣeun. ẹ ṣe púpọ̀ ẹ ṣeun gbogbo àdáwọ́lé yín báyìí á máa yọrí sí rere ni. àmín ya Rabbi. ọmọ tó máa mú wá bí tí ò ní lè gba gbogbo ẹ̀kọ́ tẹ̀ ń kọ́ ìwòsàn tẹ̀ ń ṣe fún wọn tí ò ní lè gbádùn lé lórí ọ̀hún ni mú wá bá yín. Ọlọ́run ẹ jẹ́ adúpẹ́ fún ẹ rí kádúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba ni tí ò fi ọ̀rọ̀ Ibrahim Yesu á lẹ́nu torí pé bí wọ́n bá mú ọmọ náà bẹ́ẹ̀ náà wá ń jọ́ mi a máa sọ àfáà lẹ́nu Ọlọ́run ò fi sọ á lẹ́nu ọpẹ́ ní fọlọ́run ọba bọ́mọ bá wá ya ìpáǹlé tó yá yìí ẹ̀tọ́ òbí náà ni kí wọ́n mú lọ sọ́dọ̀ àfáà tí ó tọ́jú rẹ̀ káfáà náà wá ní àṣeyọrí dáadáa lórí ẹ̀ rí báyìí kí là wá ní dúpẹ́ fún torí pé bọ́mọ bá ń ya wúlígáǹsì tóbi ọ̀ tọ́jú rẹ̀ tó bá dijọ́ gbé ndí àlìkíámọ̀ òbí wọn ọkọ̀ dádúró lẹ́nu ọ̀nà wọn á ní ọmọ tí wọn fún ọ kí ló tó ṣe ilé ayé ẹ̀ báyìí tó sì ń wò náà àwa dúpẹ́ fọlọ́run ọba àdúpẹ́ fọlọ́run ọba tí ọjọ́ kọ́rọ̀ rẹ̀ kó rí bátibàtí ìbí ọwá jásí náà ọpẹ́ ní fọlọ́run kò ní padà síbẹ̀ mọ́ lọ́la jẹ́ kan ṣoṣo Ọlọ́run ọba ọlá nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam ó ti jẹ́nu. Màmá mo dúpẹ́ lọ́wọ́ aláùsát mo jẹ́ tún dúpẹ́ lọ́wọ́ àfáà mi ALFA KOGBEREGBE tí wọ́n jẹ́ kí n rìn wọnú igbó tí wọ́n tọ́ mi sí ọ̀nà ẹ̀sìn Islam pẹ̀lú ògo Ọlọ́run ilé wọn àtọ̀nà wọn kò ní bàjẹ́. àmín àmín. ọlá aṣáájú ẹ̀dá ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. ọlá bàbá wa Shehu Tijani ọlá bàbá wa Shehu Quadri bàbá ilé yín àtọ̀nà yín kò ní bàjẹ́. àmín àmín. ẹgbẹ́ dáríjì mi. ó ti tán mọ̀ ẹ forí jì bí ọ̀bá rí báyìí náà nǹkan. Ibrahim ọmọọlá mo dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba mo dẹ̀ tó dúpẹ́ lọ́wọ́ àfáà inú mi dùn pé o mọ̀ pé inú òkùnkùn ló wà tẹ́lẹ̀ tí ìmọ́lẹ̀ ti wá yí ẹ báyìí ó di àtúnbí látèmi lọ ó ṣe ìwọ Ọlọ́run ṣó wá rí gbogbo ogun tó ti ṣẹ́ ńlé ayé ẹ̀ èmi padà sọ́dọ̀ ẹ̀ mọ́. Ọlọ́run bá ò ní dójú tẹ̀yìn náà Ọlọ́run bá ń wà pẹ̀lú yín yóò wá jẹ́ kẹ́ jẹun rẹ̀ pẹ́ bọ́lọ́run ṣe ní kọ́ya tí ọ̀yà yìí tẹ́ ẹ̀ sì tèmú wá bá àwọn àfa ńlọ náà bọ́bá ẹ pẹ́ jù báyìí lọ yóò yíwọ́ ẹ wò mí dáadáa ẹ wò mí ẹ wojú tẹ̀ ń wò yìí kò dùn mí ọ̀fọ̀ ni ìpáǹlẹ̀ búkú yìí náà lọ́jọ́ ọ̀fọ̀ ní wá ó pé tó kí ni ká ṣe òun afa èmi náà sọ́dọ̀ àwọn àfa àwọn mòkódòró àwọn afọ̀nà hàn mí pé tó bá a ṣe é ṣe bá a ṣe é ṣe rè ilé jẹ́ pé àwọn baba wa lẹ̀ Yorùbá wa ní olè lọ́mẹsẹ̀ lè tọ̀ gbogbo àwọn ilé olè níbo láàlẹ́ sí ntàwa ìdánwò láyé a fi òkò a fi fọ́kòkò ẹ̀kọ́ dánwò kọ́lọ́hún tó gbà kóso ńgbà títẹ̀ náà wá rí bó ti rí tọ̀ Ọlọ́run wà ní dáhùn náà padà sẹ́yìn mọ́ ọ̀rọ̀ rẹ̀ ò ní dàrú mọ́ àwọn òbí rẹ̀ méjèèjì náà tí wọ́n ti wá kú kọ́lọ́hún ṣe kún sí mi fún wọn kọ́ bá ní kí wọn o kọ́ tí ẹ sáré fẹ́ rere o ọlá àjẹkọ̀ ṣoṣo Ọlọ́run ọlá nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam náà. ní báyìí mo fẹ́ bùn mọ̀mọ́ fatia. o fẹ́ bùn wọn o tó bẹ́ẹ̀ ìwọ náà inú tọ́lọ́ ń tọ́ alahakwa ẹ̀rí nǹkan báyìí ẹ̀rí ayé anabi Muhammad sallallahu bí ó bá gba nǹkan lọ́dọ̀ wa ọmọ bí ṣe é rìn àfa náà tí ó bá tún wá mú nǹkan lọ́dọ̀ anabi Muhammad àsàlátù tó pọ̀ ní ìránṣẹ́ òun wá fẹ́ kọ́kọ́ fatia ránṣẹ́ fi ránṣẹ́ fún fatia. Alhamdulillahi rabbil alamin. Arrahmanir rahim. Maliki yawmiddin.